Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún 2025. Àkòrí: píparí dáradára pẹ̀lú Ọlọ́run. Ìwé orin orin 3-5. Mo ti ṣèlérí Jésù. Ẹ̀kọ́ àkọ́sórí. Bẹ́ẹ̀ ni Mose ìránṣẹ́ Olúwa kú níbẹ̀ ní ilẹ̀ Moabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ìwé Diutaronomi orí 24 ẹsẹ̀ 5. Bíbélì kíkà. Ìwé Diutaronomi orí 24 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 12. Mose sì gòkè láti pẹtẹlẹ Moabu lọ sí òkè Nebo, sí orí Pisga tí ó dojúkọ Jeriko. Olúwa sì fi gbogbo ilẹ̀ Gileadi dé Dani hàn, àti gbogbo Naftali àti ilẹ̀ Efraimu àti ti Manasse àti gbogbo ilẹ̀ Judea dé òkun ìwọ̀-oòrùn àti gúúsù àti pẹtẹlẹ àfonífojì Jeriko, ìlú ọlọ́pẹ́ dé Ṣàórì. Olúwa sì wí fún un pé, èyí ni ilẹ̀ tí mo búra fún Abrahamu, fún Isaaki àti fún Jakọbu, wípé mi ò fi fún irú-ọmọ rẹ̀. Èmi ò mú fi ojú rẹ̀ rí, ṣùgbọ́n ìwọ kì yóò ré kọjá lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni Mose ìránṣẹ́ Olúwa kú níbẹ̀ ní ilẹ̀ Moabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ó sì sìn nínú àfonífojì ní ilẹ̀ Moabu tí ó kọjú sí Beti-Peori, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó mọ ibojì rẹ̀ títí di òní olónìí. Mose sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí ó kú. Ojú rẹ̀ kò ṣe bàìbàì, bẹ́ẹ̀ ni agbára rẹ̀ kò dínkù. Àwọn ọmọ Israẹli sì sọkún Mose ní pẹ̀tẹ́lẹ̀ Moabu ní 30 ọjọ́. Bẹ́ẹ̀ ni ọjọ́ ẹkún àti ọ̀fọ̀ Mose parí. Joṣua ọmọ Núnì sì kún fún ẹ̀mí ọgbọ́n, nítorí pé Mose ti fi ọwọ́ rẹ̀ lé e lórí. Àwọn ọmọ Israẹli sì gba tirẹ̀ gbọ́, wọ́n sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mose. Wòlíì kan kò sì kù mọ́ ní Israẹli bíi Mose, ẹni tí Olúwa mọ̀ ní ojúkojú, ní gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Olúwa rán láti ṣe ní ilẹ̀ Íjíbítì sí Fáráò àti sí gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti sí gbogbo ilẹ̀ rẹ̀, àti ní gbogbo ọwọ́ agbára àti ní gbogbo ẹ̀rù ńlá tí Mose fi hàn ní ojú gbogbo Israẹli. Ẹ̀kọ́. Ìtàn ìgbé ayé Mose nípa ìgbẹ̀yìn rẹ̀ ó jẹ́ èyí tí ó ṣe àfihàn ìdágbére àlàáfíà àti èyí tó lógo nínú ìwé mímọ́. Ọlọ́run fúnra rẹ̀ ni ó mú un lọ sí orí òkè Nebo láti rí gbogbo ilẹ̀ tí Ọlọ́run ti ṣe ìlérí fún Abrahamu, Isaaki àti Jakọbu. Bí ó tilẹ̀ jẹ́ wípé Mose kì yóò lè dé ilẹ̀ náà, ṣùgbọ́n Ọlọ́run mú kí ìlérí rẹ̀ kí ó ṣẹ láti jẹ́ kí Mose fi ojú rí i. Ohun tó mú kí àyọkà Bíbélì tòní jẹ́ mélòó gbàgbé kì í ṣe nípa ikú Mose nìkan, ṣùgbọ́n bí ó ti parí ìrìn àjò rẹ̀. Ìwé Diutaronomi orí 24 ẹsẹ̀ 5 wípé Mose ìránṣẹ́ Olúwa sì kú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Èyí túmọ̀ sí wípé ìgbé ayé rẹ̀ títí di ìgbà ikú rẹ̀ jẹ́ nípa èyí tí ó wà ní pípé pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. Mose kò kú sínú ọ̀tẹ̀ tàbí ipò àbámọ̀, ṣùgbọ́n ní yíyọ̀ǹda ara ẹni gẹ́gẹ́ bí ìránṣẹ́ olótìítọ́ tí ó parí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní pípé. Ìgbé ayé ìrìn àjò 100 ọdún. Ojú Mose kò wò bàìbàì, bẹ́ẹ̀ ni agbára rẹ̀ kò sì dínkù. Nígbà tí ènìyàn bá bá Ọlọ́run rìn tímọ́tímọ́, okun wọn lè dínkù, ṣùgbọ́n ìpinnu àti èròǹgbà wọn kì í kú. Ọlọ́run fúnra rẹ̀ ni ó sin òkú Mose. Èyí túmọ̀ sí wípé sísúnmọ́ Ọlọ́run àti ìṣọ̀kan àtòkèwá kì í parí sínú ibojì. Ìtàn ìgbé ayé Mose jẹ́ ìpèníjà fún wa lónìí, wípé kí a gbé ìgbé ayé wa ní ọ̀nà tí yóò fi jẹ́ wípé nígbà tí a bá kú, àwọn ènìyàn yóò lè pe àwa pẹ̀lú ní ìránṣẹ́ Ọlọ́run. Òdiwọ̀n tòótọ́ fún ìgbé ayé ènìyàn kì í ṣe nípa bí ọjọ́ wa ṣe pọ̀ tó, ṣùgbọ́n bí a ti bá Ọlọ́run rìn pẹ̀lú òtítọ́. Ẹ̀kọ́ àmúrelé. Ìgbé ayé tí a yọ̀ǹda fún Ọlọ́run máa ń parí pẹ̀lú ìmúṣẹ àtòkèwá. Àdúrà. Bàbá,
ràn mí lọ́wọ́ láti máa gbé ní ìgbọ́ràn sí ọ ní ojoojúmọ́, kí n bá yìn ọ́ gẹ́gẹ́ bí Mósè ti súnmọ́, kí n sì parí ìrìn àjò mi pẹ̀lú àlàáfíà àti ògo. Jẹ́ kí ìgbé ayé mi àti ìgbà ikú mi fi ògo fún ọ orúkọ rẹ ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.